Obirin Marun níbẹ̀ Abdigani yìí ọmọ mi mọ́kọ̀ ti kún sí mi gbọ́ mi obìnrin àkọ́kọ́ òun lọ́mọdé obìnrin ìkejì òun ní díndín èyí tó sì kẹta òun láàrin ọlá ìfábẹ́là òun ló sì kẹrin ìyá rọ̀bọ̀tọ̀ òun ló sì karùn-ún wà láì gbọ́rọ̀ sí mi lẹ́nu láéláé lálá. bẹ́ẹ̀ ni o Sidiqot ọmọ gatta ọ̀rọ̀ inú tíra Sheikh Adamu ni ó lágbára àgbéjúwe Obirin Marun tó tukọ̀ kádàrá yàwó ọkùnrin tá a bá fẹ́ wọn tán àlàyé obìnrin kọ̀ọ̀kan lẹ́ máa gbọ́nu eléyìí Sidiqot tún yá. ṣe ìyá Adamu wọn lóbìnrin tó bá jẹ́ ọmọdé irú obìnrin bẹ́ẹ̀ tó bá ti wọlé ọkọ asọ̀kọ̀dẹ̀dùn arinlẹ̀ ní pátápátá Sheikh lóbìnrin tó bá jẹ́ ìdíndín bó bá ṣe bọ́kọ yẹn òun ni ó ṣe máa wà kò ní gòkè kò ní wálẹ̀ èyí tí wọ́n ń pè ní àárín ọlá. ẹ wo àṣírí ńlá lọ́rọ̀ Obirin Marun ẹ ò lè gbọ́ tán báyìí Abdigani ìyá sísọ lójú rọ ló ń ṣe ìgbéyàwó yìí o Obirin Marun ẹ gbà. ẹ bá mi dúpẹ́ bọ́lá òun mo yàn pé kò dá o ẹlẹ́dàá mi ló yàn fún mi ìyàwó rere onílọ́jọ́ ìgbéyàwó mi ẹ bá mi dúpẹ́. alájà mi sùn àdérò mú àṣàfà Temini success níyàwó titun ó yá. mo dúpẹ́ mo pàdé ẹni rẹ̀ táyé lólú eléjì rẹ̀ kì í ṣẹlẹ̀ tán Abdulganiu lọ́gọ́ mi níyàwó ẹni lọ́jọ́ ìgbéyàwó mi ẹ bá mi dúpẹ́. Ibraheem Labaika gáúsù ẹgbọ́n sókè. ẹni bá wa jó lè ní ó gbà ládàá o ẹni bá wa jó lè ní ó gbà ládàá ajójójó nítorí ọlọ́kọ ayọ̀yọ̀yọ̀ nítorí ìyàwó ẹni bá wa jó lè ní ó gbà ládàá. nǹkan dẹ́ o ọ̀rọ̀ bàbá wa Sheikh Adamu ti ń ṣẹlẹ̀ báyìí o ìyàwó fọ́sọ̀lẹ̀ lọ́jọ́ wọ́dẹ̀ ó dákúrọ̀ gbẹ́dẹ́ ẹ̀gbọ́n ìyàwó alájà tó ibà tìrì fàyè ọmọ táyé ń fẹ́ ó ṣe ń gbára ta ló ń ké lálálá nítorí àbúrò ẹ̀. àṣírí ńlá lélẹ̀ nínú ayé lọ́kọláya tó ti ṣe gbéyàwó àtàwọn tó ṣẹ̀ṣẹ̀ múra láti ṣe. gbogbo wa la gbọ́dọ̀ ra audio CD àti VCD orin Islam yìí o. káfí sodiwọn ayé wa Obirin Marun lẹ́kọ̀ọ́lé ẹ̀ àti gbé jáde báyìí. marketed and distributed by Asolan Music and Films Sheikh Akorede marketer number 79 Mojosore CD market Mọ́ládé Oṣòdì Lagos telephone 08034013318 audio CD àti VCD orin Islam tàbí àkọlé ẹni Obirin Marun ọ̀rọ̀ àgbàlagbà Sheikh Adamu lórí rọ̀dí aláwọ̀ tààlà ni òní àti gbẹ́jáde wìtìwìtì ló ń tà ẹ máa rà ẹ́.